fún gbogbo ọba ilẹ̀ káàárọ̀ oòjíire, pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ ń di ọba. Tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba, kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Wọ́n ti bí ọlọ́ba, ó ti jẹ́ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. N tí ń jẹ́ ọba, òun gangan ni Ọlọ́run ọba. Ìwọ wá ni òun ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ẹ́ jọba lé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà, òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán, tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀, tí ò bá endorse ẹ̀ ò lè dọba. Ìyẹn ni gómìnà. Gómìnà gbọ́dọ̀ lè tí ò bá fòǹtẹ̀lù kò sẹ́ni tó lè dọba. Ẹni tí gómìnà bá mú ni, òun náà dẹ̀ ni Ọlọ́run mú ní o gẹ́gẹ́ bí orí adé. Gbogbo ìgbà tí ó bá fi wà ń bẹ̀, ìbá àṣẹ oṣù kan, kọ́lọ́run jẹ́ apẹ́ lóyè, ìbá àṣẹ ọdún 10, ìbá àṣẹ ọdún 2, ìbá àṣẹ 50 years, 60 years, gómìnà ni yóò fi òǹtẹ̀lù. Ní ti ètò wà nísìn, ayé àtijọ́ ti yàtọ̀ tó yẹ ń pé wàá jagun débẹ̀, ìwọ àtàwọn ọmọ ọba ẹjọ́ dù. Nísìn ọ̀pọ̀ ìlú tí kò bá ní, ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èdù tó lè sọ wọ́n ní Ifá ló mú, wọ́n ní Ifá ló mú ọ. Ifá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba òun ni wọ́n ní ibi tí wọ́n máa tojú bọ̀, bó sọ̀dọ̀ wòlíì, bó sọ̀dọ̀ pásítọ̀, bó sọ̀dọ̀ aláwo, bó sọ̀dọ̀ àfáà. Àwọn tí wọ́n máa ríran ni wọ́n mọ, gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run ó mú gẹ́gẹ́ bí ọba, Ifá gan òṣùwọ̀n ni máa wò. Yóò ní òṣùwọ̀n eléyìí kún, òṣùwọ̀n eléyìí kún, kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé, òun ni wọ́n ní ẹni tí fámú ní, òun náà ni wọ́n fi jẹ́ bí ayé àtijọ́ gan. Ìlú tó bá gidi wọ́n máa dùn ni, ẹlòmíì ò ní, ẹlòmíì ò jẹ́, ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní, ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú, tán bá wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba, gómìnà ni ó stamp ẹ̀. Tó bá wá dé ìlú yín, tí gómìnà bá ti stamp ẹ̀, tó bá ti wọ̀lú, àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè. Wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kìnní, ọ gbọ́dọ̀ bọ ilé, gbọ́dọ̀ bọ ilé. Tó o bá bọ, ṣé wọ́n lè yọ ọ lọ́ba? Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè yọ ọ lọ́ba. Ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà. Ṣùgbọ́n tó o bá ti dúró ti Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó bọ òrìṣà, o ò ní láti wọ́rì. Kò tí ì sí gómìnà tó lè yọ ọ́ lọ́ba. Ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù, ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà ẹ̀yin. Bẹ́ẹ̀ mi ṣe wà yìí, mo dúró tọba tí wọ́n rọ̀ lóyè. Torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mí lọ́ba. Nítorí mo ti dúró ti ọba tí ò ṣe rọ̀ lóyè, ọba tí ń jẹ́ kábíyèsí. Níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíyèsí, gómìnà náà yóò máa rọ́lọ́run lára ẹ̀. Ọlọ́run ló gbóhùn náà síbẹ̀, kò tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọba, ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà kúnlẹ̀ bọ kankan tó nípò ọba. Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì, òun ní ń jẹ́ ọba, òun ní ń jẹ́ kábíyèsí, òun ni wọ́n wá ń rólé fún. Ọba ló yẹ kó máa gbé Ọlọ́run ga ju àwọn àfáà àti pásítọ̀. Àfáà àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run.
they are messengers. Àwọn kọ́ náà ń rólé fọ́lọ́run, ọba àlú ló ń rólé fún ọlọ́run ọba. Ilé tó wà gan tó bá ti wà fín, ilé àdúà ní mọ́ṣáláṣí, ilé àdúà ní ṣọ́ọ̀ṣì, ilé àṣẹ ní ilé aláṣẹ. Tásìlá aláṣẹ kí là ń fọ ọba pé ọba ò ọba aláṣẹ, ọba ní aláṣẹ. So ilé àṣẹ ní ààfin ọba, àṣẹ tó ju gbogbo àṣẹ lọ fún wọ ọba tó bá bọ. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn tó bá gbọ́dọ̀ jẹ́ tó ń sin ọlọ́run ọba nìkan. Ọlọ́run nìkan ni Ṣàngó bọ, òun ló sìn. Ọlọ́run nìkan ni gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá, ọlọ́run nìkan ni a sìn. Ìwọ náà ó wàá ṣe bí bàbá rẹ, ó sìn ọlọ́run nìkan. Kì í ṣe pé ó wàá tún wá sọ pé ó fẹ́ sìn àwọn bọ̀dá rẹ tó ṣẹ̀ lọ. Wàá dúró tọlọ́run. Ìwọ ni ó ti wá dọba nísìn, so ìwọ làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ọba tó bá dúró ti ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu, àṣẹ ọlọ́run ọba. Ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà, àṣẹ òrìṣà ọ̀láṣẹ, òrìṣà ọ̀láṣẹ. So ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, àṣà tiwa, ìṣe tiwa ó dùn, ó dáa láì bọ òrìṣà. Èmi ń ṣàṣà, mo ń ṣe ìṣe Yorùbá. Òrìṣà bíbọ ò sí ńbẹ̀. Òrìṣà bíbọ òun yẹn ni pé àwọn ẹ̀yin o wọ́n ti tako ntí wọ́n dúró fún gangan. Òrìṣà bíbọ àti ọba ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀, wọ́n bára wọn ṣe, orogún ni wọ́n. Tó bá ti wá ń bọ òrìṣà, o ti gbé nǹkan tí ì ṣe tiẹ̀, o ti gbé máa. Èwo ló wàá sọ fáwọn tí ń bọ òrìṣà yẹn? Nítorí àwọn tí ń bọ òrìṣà yẹn wọ́n àṣìṣe nìyẹn. Ìyẹn ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ní àṣà àti ṣe táwa ń ṣe, tèmi ń ṣe nílùú Ìwó láìsí ìbọ̀rìṣà níbẹ̀. Ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ọlọ́run ó tún máa fi kọ́ yín, á tún máa fún yín ní ọ̀pọ̀ nǹkan mi. Ọlọ́run ó wà pẹ̀lú yín. Ọlọ́run ó ṣàánú fún yín. Ìlú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí Olódùmarè. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.